Ètò Miliki ṣì ń tẹ̀síwájú ẹ̀yin ará ilé ta ní àlejò mi tí mo ti ń sọ nípa wọn fún yín tí mo ní wọ́n ní school proprietress ni wọ́n businesswoman ni wọ́n film producer ni wọ́n ta ni mo ti ń sọ ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè ẹ̀yin ará ilé Dayo Amusa Dayo Amusa. Fún mi ẹ wá káàbọ̀ sórí ètò wa o. Ṣé wà okay? How are okay? You're looking beautiful. Thank you. I like aṣọ tẹ́wọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ta ló bá yín rán? Abi lo designer, Abi Domina. Yeah, you can get her on Instagram anyway. All right, ẹ bá ká ara lé. Orúkọ mi ni Dayo Amusa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, oníkáràkátà ni mí. Eléré orí ìtàgé ni mí. Onísinimá ni mí. Mo máa ń kọ ìròyìn, but ẹ gbàgbé, mo tún máa ń kọrin. Àmọ́ mo pẹ́ kan, mi gbàgbé àǹtí Dayo. Ṣùgbọ́n bọ̀ bẹ́ẹ̀. Okay. Mo ní bóyá kí n rán yín lé sí ni. A ṣe lọ síbẹ̀ ni. Ó lè má yé yín dáadáa. Ẹ lè má understand. Nǹkan tí mò ń sọ yé mi náà. Adúfẹ́. Orúkọ yẹn gangan nìyẹn. Mo fẹ́ jẹ́ kọ́kọ́ tí ẹ̀ mú gbogbo iṣẹ́ tẹ kálẹ̀ ó lọ bí 5. Ibi tí mo ti wá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ lórí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ business yín àmọ́ pé wà nù káràkátà. Báwo ni káràkátà yín ṣe bẹ̀rẹ̀? Iṣẹ́ káràkátà mi mo fẹ́ máa gbóríyìn fún ìyá mi torí pé àwọn gangan ni wọ́n jẹ́ bí foundation fún mi. A bí mi sínú òwò ni, mo dàgbà sínú òwò. Nǹkan tí mo bá lọ́wọ́ àwọn tó ní mí nìyẹn. Èmi náà mo dẹ̀ rí pé àtẹ́lẹwọ́ èèyàn kò kí ń tọ̀yàn jẹ. So èmi náà tẹ̀lé ìlànà tí àwọn tó bí mi tí wọ́n fi lélẹ̀. Mi ì dẹ̀ ever kábàámọ̀. Ọwọ́ mọ́mì lẹ ti jogún káràkátà. Àyà mi ṣòwò. Okay, from the káràkátà ẹ bọ́ sí tó láwọn mo fẹ́ mú yín. Ẹ̀yin ará ilé nǹkan kan tẹ́ ẹ mọ̀ nípa Dayo Amusa máa sọ fún yín lẹ́nu. Ṣé mọ̀ pé behind the scene lẹ wà tẹ́lẹ̀? Behind the scene ni Dayo Amusa wà tẹ́lẹ̀ o. Technical stuffs ló ń ṣe o. From behind the scene ọwọ́ wá sí on screen bó ṣe wá gbàm yẹn. Báwo ni ìrìn àjò behind the scene wọ tẹ́ fi wọnú screen? Kí n kọ́kọ́ sọ ní ṣẹ́rí behind the camera tẹ́ ń sọ yẹn kò ń ṣe pé bóyá mo mú níṣẹ́ àbí bóyá mo mú lókùnkúndùn, but mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn mo fẹ́ràn perfection. So tí má ti ń rí pé òkè o àwọn wo ni àwọn tí wọ́n ń jẹ́ kí ìran yìí ṣe ó dùn wò fáráyé, àwọn èèyàn yìí ni mo mingle pẹ̀lú wọn. Mo kọ́gbọ́n mélòó kan pẹ̀lú wọn kó tó di pé èmi gangan fún ara mi ayé bẹ̀rẹ̀ sí ní rí mi ní ojú screen fún ara ẹ̀. Àwọn ọgbọ́n tẹ kọ́ yẹn kí ni àwọn ọgbọ́n tẹ kọ́ láàrin behind the camera? Mo kọ́ àwọn ọgbọ́n kan bíi most especially lighting. Okay. Yeah. Camera movements. Mi ìdẹ̀lẹ̀ sọ gbogbo nǹkan yìí láì gbóríyìn fún ẹni tó jẹ́ kí n ní ìfẹ́ àti àǹfààní láti máa ríra àwọn nǹkan báyìí. Ìyẹn Sunday Ogunyemi bíi ọ̀rẹ́ bíi bàbá ni wọ́n jẹ́ sí mi. And àwọn gangan ni wọ́n jẹ́ kí n ní ìfẹ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ behind the camera, not basically nǹkan tó ń ṣẹlẹ̀ ní ojú camera. But tá bá ń sọ nípa pé èèyàn fún ara ẹ̀ wá voluntarily wá sí ojú camera, ìyẹn èrò tèmi. Okay, ìsìn tẹ́ ti wà ní iwájú amóhùnmáwòrán. Okay. Àwọn nǹkan tẹ́ kọ́ nígbà tẹ́ wà lẹ́yìn. Ṣé nǹkan tí mo sọ yẹn àwọn nǹkan tẹ́ kọ́ nígbà tẹ́ wà lẹ́yìn? Ẹ báwo lẹ ṣe ń fi mọ́ ìgbà tẹ́ wà níwájú? Ó ti di dandan tí èèyàn bá gbìyànjú láti kọ́ àwọn nǹkan kan téèyàn dẹ̀ make sure pé ó yé yékéyéké kéèyàn try láti mú lò tó bá di pé òkè àsìkò àti lò ó tó. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, when it comes to lighting, mo learn àwọn nǹkan kan, camera movements àti pé even artistic way of interpreting your roles. You know, ó jẹ́ àwọn nǹkan míì tí mo kọ́ látara àwọn directors mi tó bá ń direct behind the camera. Léyìí tó dẹ̀ jẹ́ pé fún àwọn èèyàn tí wọ́n ní àǹfààní láti bá mi ṣiṣẹ́ tí bá ń produce, wọ́n mọ̀ pé tá bá ń ṣiṣẹ́ tí bóyá bí iná yìí ó kù díẹ̀ káàtó mo máa complain
wọ́n dẹ̀ mọ̀ pé bóyá tí má feel pé báyìí ló ṣe yẹ kí ẹni yìí kó you know kó ṣe artistically like báyìí ló ṣe yẹ kẹ́ni yìí kó interpret role ẹ̀ tí má feel pé mi ò feel ẹ̀ tó mo lè má sọ fẹ́ni yẹn mo lè rọra yọ sí etí director mi torí òun ló láṣẹ ṣe understand mi ò ní fi ṣe pé torí mo jẹ́ producer ṣe understand mo máa sọ fún director mi wípé but mi ò feel zeal ẹni yìí mo feel pé ó lè ṣe mọ́ you know mo feel pé ó lè interpret role yìí bye ṣe understand and lẹ́yìn tó dẹ̀ jẹ́ pé àwọn tí mo máa ń bá ṣiṣẹ́ àwọn tó yẹ pé gbogbo wa máa ń ṣiṣẹ́ bí ẹbí ni kò ń ṣe pé èèyàn kan máa dé nídìí pé òun ọ̀gá nǹkan tóun bá sọ ni irọ́ a máa fi ọgbọ́n ọlọ́gbọ́n a máa fi ṣọgbọ́n a máa fi àti tọmọdé àti tàgbà a máa kó gbogbo ẹ̀ pọ̀ torí kó lè jọra wọn so àwọn náà máa buy into my idea wọn á wò kó kìkì nǹkan tí Dayo ń sọ pẹ̀lú nǹkan tó lóun rí possibility wà kán rí nǹkan tí mò ń rí kán jẹ́ kó yé mi pé Dayo irọ́ o nǹkan tó ń ṣe yẹn ó dà yẹn pé ó wà òkè bóyá èmi ni mo ṣẹ̀ máa wá rí nǹkan tí director mi ń rí but whichever way we disagree to agree. bẹ́ẹ̀ni ok kí tó tẹ̀síwájú ẹ ṣe káràkátà àwọn nǹkan wo lẹ ń tà. ohun tó bá ti lè dowó tó ń tà làwa ń rà tá ń tà. ṣé taṣọ dé ni. well ó ti di dandan aṣọ bàtà nǹkan èlò ilé gbogbo ohun tó bá ti lè dowó tó jẹ́ business tó wà legitimate tí ò kì í ṣe àmúlùmálà ni nǹkan tí èmi ń fọwọ́ mi sí. ok kí ló wá mú yín láti ẹ̀yìn kámẹ́rà kí ló sọ sí yín lọ́kàn kí ló mú yín gangan kúrò lẹ́yìn kámẹ́rà wá síwájú screen. well kò kí ń ṣe pé bóyá a rí nǹkan kan pàtó tó sọ pé òkè ó yá ó ti èyí tó kọ́ lẹ́yìn bóyá bó ṣe kọ́ wọn bá àwọn nǹkan tó rí lẹ́yìn kámẹ́rà yìí ó ti tó nìṣó níwájú ẹ̀ tábà ní ká wo dáadáa wájú ẹ̀ gangan ló gbé mi dé entertainment industry lẹ́yìn tí ó fi jẹ́ pé òkè mo fowó pé bóyá mo láǹfààní láti wà pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ behind the camera àwọn kì í jẹ́ kí n tiẹ̀ wo àrà tó ń dá lẹ́yìn kámẹ́rà kó tó kan nǹkan táwọn ayé ń rí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi ni mo ti fẹ́ wà níwájú kámẹ́rà ṣùgbọ́n nígbà tí mo máa wọlé wájú kámẹ́rà náà ni mo bá wọlé bọ̀ mo ní àǹfààní láti súnmọ́ àwọn tó wà ní ẹ̀yìn kámẹ́rà mo dẹ̀ wò pé máì tí jẹ́ kí n sọ ọgbọ́n ibi báyìí nù á wúlò fún mi bí ò wúlò fún mi lénìí á wúlò fún mi lọ́la báwo lẹ ṣe ń ṣe ń bẹ̀ yẹn o hello àwọn ọgbọ́n tèmi tún gbámọ́ ìwọ̀nba nǹkan tí èmi náà mọ̀